ogun ń bẹ láyé o mo fẹ́ kó o gbọ́rọ̀ yìí. ẹlòmíín wà tó ṣe pọ́n ti ba yé ẹ̀ mọ́rin lady kan ló ń ṣàlàyé recently pé látìgbà tí òun ti pàdé èèyàn tó ń pàdé yìí pé pressure náà ló fà á o pé torí wọ́n ti ń pressurize òun ọmọ 28 years ọmọ 28 dàgbà ó ní lòun bẹ́ni ó látìgbà yẹn lòun ti ń tọ̀ lé ọlọ́ọ̀bá ń gbọ́ ó látìgbà yẹn lòun ti ń tọ̀ sílé pẹ́ nìyẹn bó dẹ̀ ṣe ń ṣe ó ti ń fọgbọ́n yọ òun lẹ̀ kò fẹ́ fẹ́ òun ó lóun dẹ̀ ti mọ̀ pé òun ló fi àìsàn yẹn ṣe òun débi wípé ní ó wá ní ẹni tóun bá tún ti lọ fẹ́yàn míì tẹ́ni ẹ bá ti rí i pé òun tọ̀ kò ní lè fẹ́ òun mọ́ yìí náà ò sì fẹ́ fẹ́ mọ́ ó sì nígbà tóun pàdé ẹ̀ gan òun mọ̀ pé kóun ṣerú ẹni tó yẹ kóun fẹ́ ó ní ṣùgbọ́n torí pressure pọ̀ lọ́rùn òun ní ìsìn ẹ dákun ṣe rí wípé kí ló fi yàtọ̀ sí wípé bígbọ̀n bá pa ẹni ọ̀hún dànù dóò mo believe wípé ọlọ́run ó ṣàánú rẹ o because that's what I told her that she should continue to pray ó ní nísìn ìrònú àti lọ́kọ gan tiẹ̀ wá kàn sòrò òun bíi pé bí títọ̀ léyìn ó ṣe kúrò ń bẹ ọmọ 29 years ó dẹ̀ lóun ò ní rú àrùn yẹn tẹ́lẹ̀ bóun bá sì pariwo síta stigmatization gan-an kò ní jẹ́ kẹ́lòmíì tún wá mọ́ ẹ̀yin ìyá lẹ́dẹ̀ mọ́ ń dà wọ́n ọmọ láàmú jù mo rò pé ọkọ níní yẹn ẹ rò pé ayé àtijọ́ ayé ìgbà tiyín ni ayé ìsìn èèyàn ti sọ̀rọ̀ ó bá pàdé láyé téèyàn wáyé ẹ train ní ọmọ yín how to be financially. ẹ dákun ẹ bá mi táàgì arábìnrin yìí pẹ̀lú ọmọbìnrin tó sọ pé ń tọ̀ lé yẹn nǹkan rẹ̀ ń bẹ o wàláhì nǹkan rẹ̀ ń bẹ mo fi àlùkùránì búra nǹkan rẹ̀ ń bẹ ṣùgbọ́n nǹkan rẹ̀ tó ń bẹ mo fẹ́ fi ṣàǹfààní fún gbogbo tí ń jẹ́ ìran ọmọ aráyé látara pé ọ̀pọ̀lọpọ̀ géńdé ọkùnrin tí ń tọ̀ lé tó jẹ́ pé torí ẹ̀ ní òjò níyàwó ọ̀pọ̀lọpọ̀ géńdé ọmọbìnrin tó ti bàlágà ọmọ 17 20 years 25 years tí ń tọ̀ lé nǹkan méjì náà ni ṣùgbọ́n nǹkan méjèèjì a máa fi kókó ṣe a máa fi sú ṣe eléyìí tá a máa fi sú ṣe ìyẹn náà fi máa gún eléyìí tá a máa fi kókó ṣe wọn à kì í fi gún yan ọ̀nà méjèèjì yẹn náà la máa ń gbà ṣe ṣùgbọ́n kì í ṣe ń tó ṣe drop sí orí íńtánẹ́ẹ̀tì sórí social media látara àwọn processing bá a ṣe lè ṣe nǹkan yẹn mi ní drop ẹ̀ torí pé mi ní fẹ́ kí n drop rẹ̀ kí n fi nǹkan àbọ̀ọ́lẹ̀ fún yín èmi ò kí n fi nǹkan àbọ̀ọ́lẹ̀ ẹni tó bá encounter ru situation yìí tó nírú àìsàn burúkú báyìí tó nírú nǹkan báyìí lára tí ń pa á mára tí àgbàlagbà tí ń tọ̀ lé tí ó mọ bó ṣe fẹ́ ṣera rẹ̀ ọlọ́mọge tí ń tọ̀ lé tí ó fi mọ bó ṣe fẹ́ ṣera rẹ̀ ẹ pe nọ́mbà mi màá kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè ṣe màá kọ́ ẹ bó ṣe lè ṣe tó o bá ti lè ṣe wàláhì ìtọ̀ títọ́ lé rẹ̀ ó dùn ìgbàgbé ṣùgbọ́n nǹkan àṣírí ni kì í ṣe ń tà lè fi sórí social media ẹ dákun ẹ má bínú ó yẹ kí n fi sórí social media ni tó bá jẹ́ pé tí ó ṣe é fi sórí social media ni gbogbo tí ń jẹ́ nǹkan àṣírí kọ́ lèèyàn máa fi sórí social media torí ìdí eléyìí màá kọ́ ẹni tó bá pè mí tó ní àìsàn yẹn ni o tó ní àrùn yẹn lára tí ń tọ̀ lé tó jàgbàlagbà tó dẹ̀ ti náwó màá kọ́ ní tí ó ṣe tí ó dẹ̀ lọ tí ò ní gbúrò ẹ̀ mọ̀ títí láíláí kó pè mí sórí nọ́mbà mi 080 36 33 33 13 torí ìdí eléyìí ẹ bá mi táàgì fídíò yìí ẹ bá mi táàgì lédì yẹn àjíkẹ́ àbíkẹ́ni lédì tí ń ṣe prógrámù yẹn dákun ẹ bá mi táàgì ẹ ẹni tó ló ní prógrámù yẹn ó ṣeé ṣe kẹ́ni yẹn ó rí so ọlọ́wọ́ bá ò ní fi àìsàn sí wa o so ẹ pe nọ́mbà mi sórí 080 36 33 33 13 so lẹ́yìn èyí ẹ dákun ẹni tó bá fẹ́ ṣe ìkànlọ́wọ́ lórí Ramadan program tá a máa ń ṣe free iftar nínú àwẹ̀ a máa ń fáwọn èèyàn lóúnjẹ àwẹ̀ gbogbo ẹni tó bá kù díẹ̀ káàtó fún nínú àwẹ̀ so ó ní àjọ foundation kan tí a gbé kalẹ̀ orúkọ foundation yẹn ni Sujaif so ẹni ó bá fẹ́ dá sí tọlọ́hun látara foundation tí a gbé kalẹ̀ yìí ìwọ náà ó lè dá sí tọlọ́hun nǹkan kan làwọn náà fi ń dá sí tọlọ́hun gbogbo tá à ń fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ yìí àwa náà fi ń dá sí tọlọ́hun látara àwọn èèyàn ni so lórí foundation táwọn náà gbé kalẹ̀ ìwọ náà lè dá sí tọlọ́hun látara foundation yẹn kò sí iye tó kéré kò sí iye tó pọ̀ jù bọ́ sẹ́yìn di bílíọ̀nù síbẹ̀ wàláhì àwọn tó nílò rẹ̀ ń bẹ kò sì sí iye tó kéré bọ́jẹ́ 5,000 bọ́jẹ́ 10,000 bọ́jẹ́ 20,000 tó o bá sẹ́yìn dẹ̀ sínú foundation kì í sí account number mi o account number foundation
ó dẹ̀ ti ní àwọn tí wọ́n wà ní ìgbẹ́nu account number yẹn tí wọ́n wà ní ìgbẹ́nu foundation yẹn so ẹni àmọ́ tó bá ti send síbẹ̀ èmi màá rí alert ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní ìgbẹ́nu rẹ̀ àwọn náà máa rówó èmi àrà alert àwọn àrówó so torí ìdí eléyìí so Sujai Foundation yìí Jaiz Bank 0019195999 account number yẹn nìyẹn 0019195999 Jaiz Bank Sujaif ló máa gbé wá fún yín Sujaif 0019195999 Jaiz Bank orúkọ account name tó máa gbé wá fún yín ní Sujaif orúkọ báǹkì yẹn ni Jaiz account number ní 0019195999 so kò sí iye tó kéré kò sí tó pọ̀ jù ẹ̀yin náà lè dá sí tọ́lọ́hún nínú àwẹ̀ yìí ẹ lè ṣe ìkùnlọ́wọ́ fún àwọn aláìní nínú àwẹ̀ yìí kẹ́yìn náà òfin yẹn dá sí tọ́lọ́hún látara iṣẹ́ tá à ń ṣe fún àwọn ọmọnìyàn ọlọ́run bò ní fi wálẹ̀ ọlọ́run máa kún wa lọ́wọ́ o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.